ó sọ lẹ́nu kò lẹ́nu pa ó sì pàdé ọmọbìnrin kan àbá méjì ẹ̀dá ni ètò lọ́sàn-án ẹ̀bọ̀rọ̀ lọ́gànjọ́ òru. ejò rè ó máa kọ yàtọ̀ irọ́ o. Robert akari bi tí ó wà ní ugbó ẹ̀fọ̀n kárí bi tí ó wà ní ojú ọ̀wìrìwàrà ọ̀wàràwìrì àwọ̀ ilẹ̀ ìfinúṣòro afàtàrí ṣàṣẹ lọ́bẹ̀. ibo ló ṣe bó lọ. ara yín rèé ara ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ kínú ìlú wa túbà kó tù sẹ́rẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́. ń tó kan tèmi rẹ lónìí lájọmọ́. Abídógun jọ a ní mi ò mọ kókó tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ayọ̀ ni mò ń lọ bí ti fáwọn ọmọ mi lóúnjẹ ni mò ń bá lọ dákun. ara mi wò ó nítorí mi onílọ́ráyé mọ́. dúró bẹ́ẹ̀ Abídógun dákẹ́ èwo ló ṣe àdúfò kọ̀ọ̀kan sí àdúfò kọ̀ọ̀kan mọ́ mi tí láì pé wọ́n gan ní àjẹsára ni kò sí ẹni tó tún fojú kàn mí tó wà láàyè mo sì à ń gbé òsì wà lágídí ní kíni. níwájú mi sọ́gìrì làgìrì ọ̀làkàkà dẹ́rù ogun mọ́yà bàkọ́ àjàlọ̀ kó tí mi gbọ́ kìjìkìjì àfíjú ẹ̀bọ̀dà tí gbábọ̀ lókè mọ̀wúrú èmi gangan ló fi mọ́ làkàlàkàjọ́ ogún sọ̀yè ló ti ń lórí ẹbí bẹ́ẹ̀ kọ́ òní gangan ládàáfà alẹ́ adó ọ̀gànjọ́ ọ̀la alágbàbọ̀ lálẹ́ ẹ̀fẹ̀ ìfàtà adáfẹ́tún gbà tó jẹ́jà sílẹ̀ tí ò yẹ ní bá náà. Abídógun ó ti ṣẹlẹ̀ yìí mo ti bẹ́ mo ti gbọ́ Abídógun wá gbọ́ o tó bá kú díẹ̀ kí àwọn àrọ́mọdọ́mọ rẹ kọ́ láàánú wọ́n mọ̀ kú rè ó tún jẹ́rẹ̀. irọ́ ni ìwọ ẹ pọ̀ kìí wọ nìkan bọ́ bá délé láàrẹ sọ fún wọn pé mi ni o iná ńlá tí jógi tútù tewétewé àgbà ńlá tí ní kòkòrò àgbà sí ọ̀gẹ̀dẹ̀ tó fara todò ní ráhùn omi etí odò mò ń gbé ṣí o.
wá báyìí láti ìgbà náà tọ́mọbìnrin ọ̀hún ti fègún ọ̀hún lẹ̀ òun lè ti dúró bí ogun nínú ìdílé náà kò sí ìran bíjọ̀kọ̀ kankan tó lè pàdé alára. ẹ bá ṣàánú wọn ẹ. ìdí rẹ̀ ẹ̀jẹ̀ abíyọ̀gùn torí náà o ò gbọdọ̀ ṣe lóore mọ́. ẹ fura ẹ fura. ọkùnrin gbọ́rọ̀ olúwa o gbọ́dọ̀ mẹ́rin lẹ́mí mọ́ ní kí n sọ fún ọ gbọ́ nígbà àkọ́kọ́ lórúkọ Jésù ẹ̀mí adínlọ́wọ́ tí ò yẹ káwọn bàbá rẹ̀ ó ṣe eré tó tún bẹnu ayé tiẹ̀ náà lónìí àrà máa sápá láyé rẹ o àti kọ́ nùwẹ̀ ni wọ́n pẹ́ àwọn bàbá jẹ́ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ mo wá pa ní àṣẹ o bẹ́ẹ̀ ni bọ́ àmọ́ bíbélì wípé ká má tún ṣe parọ́ òwe bẹ́ẹ̀ ní sẹ́ni mọ́ bẹ́ẹ̀ torí pé ẹni tó bá ṣẹ̀ òun náà ni yóò kú mo wí lórúkọ Jésù èmi ò fẹ́ mọ wọ́n àtàwọn bàbá rẹ ti dá mi ò fẹ́ mọ táwọn ìyá rẹ ti ṣe èyí tó kó wọ sínú ogun ṣùgbọ́n lónìí bí n bá jẹ́ wòlíì tí àṣẹ mẹ́lẹ́nu mi lórúkọ Jésù o máa rí àánú gbà bẹ́ẹ̀ ni àṣì àwọn òbí rẹ tó fa ègún sínú ayé rẹ lórúkọ Jésù iná máa parẹ́ o máa bọ́ lọ́wọ́ ègún ó dídí ègún tí yóò jẹ́ kó gòlógòlò lórúkọ Jésù ikú máa pa lónìí ẹ̀mí ègún tí tẹ̀lé káàkiri tí yóò jẹ́ kó ráàánú gbà lónìí Ọlọ́run máa pè yín níyà wàá bọ́ lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ máa rọ́nù àbáyọ bẹ́ẹ̀ lolúwa wí wá gbọ́ eléyìí tó parí ẹ̀ yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run láti òní lọ ìtàwọn tó bí ọ ti ṣe àrà tí wọ́n ti dánù rà rẹ tó wá di ọlọ́wọ́ tí ó jẹ́ kó ráàánú gbà èyí tó gbé ègún dídì láti máa yọ ọ lẹ́nu lónìí ẹ̀jẹ̀ Jésù máa parẹ́ ẹ̀mí ègún yẹn máa fi ọ lẹ̀ ọ máa bọ́ lọ́wọ́ ègún èmi súre fún ọ ègún kó parẹ́ bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ náà ó dẹ̀ máa ṣeré àtọkùnrin àtọbìnrin tó ń bọ́ mi ẹ lọ rí ògolo níwájú ọlọ́run ó máa ráàánú gbà ògo ní fọlọ́ lókè ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù máa ti dàgé àdúrà o ayé tá a wà yìí ibùgbé ìkànnì yóò dára ẹ fura ẹ fura ẹ fura ogun ayé ẹ fura ẹ fura ẹ fura ogun ayé lè ó lè òkókó ẹ fura ẹ fura ẹ fura ogun ayé ẹ fura ẹ fura ẹ fura ogun ayé lè.